èmi ọba aláyélúwà ọba Babátọ́lá Aládélé JP olúpọ̀lé ìlú Ìpolé Ìlọ́rọ̀ wá sí orí òkè yìí lénìí tí í ṣe 20 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí tí ó ṣe 2020 láti wá wo iṣẹ́ tí Olúkòso ṣe Ṣàngó Ọba Kòso. Ó wà ń bí pẹ̀lú sẹ́ríkì Fúlàní camp ní Ìpolé Ìlọ́rọ̀ ọ̀gbẹ́ni Yusuf Usman. Àjọ wá síbí láti gorí òkè wá láti wo iṣẹ́ tí Olúkòso ṣe lórí òkè yìí. Ibi tá a wà yìí ó wà láàrin Ìpolé Ìlọ́rọ̀ àti Ìkọgòsì. Níbi tá a wà yìí ẹ máa wo Ìkọgòsì Ẹ̀rìjìyàn, ẹ rí Ìpolé Ìlọ́rọ̀ náà níbi tá a wà yìí orí òkè yẹn àlà ní ibẹ̀ yẹn lálàfo Ìpolé Ìlọ́rọ̀ àti Ìkọgòsì. Ní ojúmọ́ ọjọ́ 18 sí ojúmọ́ ọjọ́ 21 oṣù kẹsàn-án yìí ni Olúkòso dábìrà ní orí òkè yìí tí ibẹ̀ ni àwọn Fúlàní wa tán bá wa gbé ìlú Èkìtì tán ti wá ń da màálù wọn tán ti wá fi ń jẹ oko lórí òkè. Òjò tó rọ̀ mọ́jú ọjọ́ 19 oṣù yìí ni Ṣàngó Olúkòso tó dábìrà tá ń wò yìí ó sì pa màálù 15 nínú àwọn màálù tó wẹ̀ ẹ́ rí bọ́n ṣe tóbi tó. Mo béèrè lọ́wọ́ wọn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ wọ́n máa ń ta ní 400, 250, 300. Eléyìí tó kéré jù pápátá ní 150. Òun lẹ́ ń wò yìí kí Ṣàngó Olúkòso ṣe. Mo fi àkókò irọ́ gbogbo àwọn èèyàn wa ní Ìpolé Ìlọ́rọ̀, ní Ìkọgòsì, Ẹ̀rìjìyàn àti gbogbo ìlú tó yí wa ká wọ́n máa ṣojú kòkòrò wá bu màálù yìí bí torí oúnjẹ Ṣàngó Olúkòso ni. Tí Ṣàngó Olúkòso bá pa igi gan kò sẹ́ni tó fi igi náà dáná, so ibi tó máa jẹrà sí láwàá yìí. Orí ọ̀fẹ́ tá a ní ni pé ibi tó ti ṣẹlẹ̀ ó jìnnà sí wa díẹ̀. Tá a bá máa wò ó sí Ìkọgòsì gan téèyàn bá máa rin fẹsẹ̀ rìn á tó kìlómítà 2.5. Tá a máa wò ó sí ojú títì gan tá a ń gbà lọ sí Ìpolé Ìlọ́rọ̀ láti Ìkọgòsì á tó kìlómítà 2 náà síbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe fi ẹsẹ̀ rìn wá sórí òkè yìí. Láti ibi tí mo wà sí Ìpolé Ìlọ́rọ̀ á tó kìlómítà 3. Ọlọ́run á wà pẹ̀lú wa o, ojú ò ní tì wá o, ẹ gbọ́ ìkìlọ̀ o, ẹ fi ilẹ̀ ibi tó máa jẹrà sí nìyí o. Kò sí pé òórùn ẹ̀ kò lè dé ìlú, kò lè dé gbòòrò. Oyè Olúkòso, oyè Elédùà, ilẹ̀ Odùduwà gbè wá o, a máa lálàáfíà o, ìlú Èkìtì á lálàáfíà o, ìjọba Fáyẹmí á máa lálàáfíà o, ìlọsíwájú á máa dé bá gbogbo wa nílùú Èkìtì o, nílùú Yorùbá lápapọ̀ ìlọsíwájú á dé bá wa o, nílùú Nàìjíríà ìlọsíwájú á máa dé bá wa o. Ẹ ṣé púpọ̀. Wà á lọ yà án lọ bẹ́ẹ̀ ni fi gbé màálù bẹ́ẹ̀ ni wà á yà gbogbo màálù mọ́ fọwọ́ di bó ṣe fọwọ́ di ẹ̀. Thank you. Smoke bẹ́ẹ̀ ni kò capture rẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ̀rọ ìjàmbá. Ní débi ìgbàlá náà. Olùgbé ti pè àwọn kan bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ 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 padà. Mo ṣe ẹ̀rù gánà mi gẹ́gẹ́. Ó gbé kan ó tàkìtàkì èyí ti sàn mí yẹ o. Ayé mi o. Kamera mọ̀ fún ọ̀bẹ o.
gbogbo gẹ́gẹ́ pátápátá rẹ̀ lọ́wọ́ yìí. Ọ̀rẹ́ pálọ́dún mi ó mú kíní kan lóògbé màmá tẹ pa òfin jẹ́ kí n ṣáájú ọ̀sẹ̀ ní yìí. Mo gbọ́dọ̀ déwù ẹ̀bà mẹ́ iye pẹ̀tàn kù síbẹ̀ láyé ọjọ́ tí àtúntò ọdẹ lápòrẹ̀. Lápòrẹ̀. Àbárẹ̀ fẹ́ fún àbárẹ̀. Ẹ̀tọ́ bójú ó ti wù ọjọ́ ìní pé àbájúlẹ̀ fún lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ máa wáyé pẹ̀lú pé kọ́fù. Ọ̀rọ̀ Adéwọlá ń wìn nígbà yẹn. Ẹ má gbọ́ ọ̀kẹ́ sọ. Wàá mọ̀ ọ̀dà kéèyàn ọ̀rẹ́ kí n bá sọ̀rọ̀ nígbà mìíràn náà ó yẹ kéèyàn máa mọ̀ tán lérè. Gbogbo ọmọ kèé bá ṣe tí wọn ló gbàrà ó dorí o. Ìyàtọ̀ ọlọ́pàá dání o. Ọmọ àkọ́bí rẹ̀ bọ́sẹ̀ lọ́pọ̀ bó ṣe gbogbo rẹ̀ lọ́mọ sórí láì wòwé.